gbogbo èèyàn ọmọ tá a bí ní February ẹ̀sùn wọn bíbá àṣírí ìràwọ̀ rẹ̀ àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn tiẹ̀. Àwọn ìràwọ̀ méjì kan wà ní oṣù February tí wọn ò gbọdọ̀ fi ara wọn, tó bá fi ara wọn wàhálà wà ń bẹ. Wo bólógìní bá gòkè àjà ojú àtólé ojú àtòkò. Ẹ gbọ́ mi dáadáa, àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ wo ni mo sọ nípa rẹ̀? Àwọn ni ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tá à ń pè ní Aquarius. Àwọn ni gbogbo wọn tá a bí láti February 1st títí lọ fi dé February 18. Ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kejì, àwọn ni gbogbo wọn tá a bí láti 19 February títí lọ fi dé ending of February. Ìpín ìṣẹ̀dá ìràwọ̀ Pisces là ń pè wọ́n, ìràwọ̀ omi, afẹ́fẹ́ àti omi. Bí àwọn ìpín ìṣẹ̀dá yìí bí wọ́n bá fẹ́ ara wọn, lákòókò yóò dára, ìbẹ̀rẹ̀ rẹ̀ máa dára gan, it will look beautiful, tẹ́lómi yẹn gan yóò fi máa tọrọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n bá kó kọjọ omi ló máa padà jèrè bẹ̀. Ṣùgbọ́n ọkọ ọ̀run àti aya ọ̀run kò ní jẹ́ kí wọ́n gbádùn ara wọn gan. Bẹ́ẹ̀ ni kì í jẹ́ kí wọ́n gbádùn ìgbéyàwó wọn. Ọ̀kan nínú àwọn méjèèjì ló sì máa ń ṣoríire, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ máa tọ́jú ara wọn, ìyẹn tí wọ́n bá fẹ́ kí ìgbéyàwó yẹn kó ládùn dálẹ̀. Wọ́n sì gbọ́dọ̀ súnmọ́ àwọn oníràwọ̀, ìyẹn tí wọ́n bá fẹ́ ní problem nínú ìgbéyàwó yẹn, kí wọ́n bá wọn ṣe àwọn àtúntò nípa ìràwọ̀ wọn tí Ọlọ́run bá tó fi àwa yìí tó fi jíǹkì wa, tó fi àwa ṣe ìkan nínú rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, bí ọkọ bá ṣe àṣeyọrí kò gbọ́dọ̀ fojú pa ìyàwó rẹ̀ rẹ́. Yes, bọ́dẹ̀ jẹ́ ìyàwó náà ló ṣàṣeyọrí kò gbọ́dọ̀ fojú pa ọkọ rẹ̀ rẹ́. Wọ́n sì gbọ́dọ̀ finú ara wọn, láì jẹ́ kí wọ́n finú ara wọn, wàhálà àti ìdààmú yóò máa dé bá wọn nínú ìgbéyàwó náà. Bí ọkàn bá sì fi èkejì sílẹ̀ yóò kó bá ìràwọ̀ èkejì, àwọn méjèèjì yóò jọ fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Àní àṣírí lóhun tá à ń sọ nípa rẹ̀, ohun tó yẹ kó o mọ̀ ni. Wo ṣíà fídíò yìí, wo Ọlọ́run ti gbé àwọn kalẹ̀ láti máa tú àṣírí ìràwọ̀ tí yìí ni kẹ́ máa follow wa kẹ́ sì máa share. Wo the next episode ń bọ̀ lórí March. Nọ́mbà mi ò yípo padà 08054 353629. Ẹ pè kẹ́ WhatsApp ẹ̀ bọ́dọ̀ bá ta kókó lórí ìràwọ̀, àṣírí ìràwọ̀ mystery of star. Ẹ follow wa lórí gbogbo social media handles Facebook, TikTok, YouTube. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù ẹ̀kẹ́ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfọ̀ àkúrẹ́rẹ́ àṣírí tọrọ ọmọ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀ mystery of star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là ń mọ nínú ọbẹ̀. Tọ́ọ̀tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ mystery of stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth, oṣù àtọ́jọ́ tẹ́ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀.